Ẹ káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá Dùn Ká. À ń tẹ̀síwájú lórí àwọn oríṣiríṣi ìgbéyàwó tí a ní òde òní. A ti sọ̀rọ̀ lórí ìgbéyàwó Kìrìsìtẹ́nì. A sì ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nípa àkòrí náà. Olórin kan sọ wípé àti so yín pọ̀ láyé ò kẹ́gbọ́n, àti kọ sílẹ̀ lọ́run lónìí o, ọkọ kan àtaya kan lẹ́yìn yóò máa jẹ́. Ara àwọn òfin èyí tí ó lọ nípa ìgbéyàwó Kìrìsìtẹ́nì nìyẹn o. Bí ẹ bá fẹ́ mọ̀ sí, ẹ lọ sórí ìkànnì yìí kí ẹ lọ yẹ fọ́nrán náà wò. Ẹ ó rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ nínú rẹ̀. Ẹ yẹ kí a tẹ̀síwájú lórí àwọn oríṣiríṣi ìgbéyàwó tí ó kù tí a ń ṣe ní òde òní. Ẹ ṣeun. Sista Adéṣọlá, ronú kí o tó fọwọ́ bọ̀wé o, ọ̀rọ̀ ìlérí nira nígbéyàwó. Tó bá ti lè fọwọ́ sí báyìí, ẹ ti di ara kan nìyẹn. Wọ́n ti so yín pọ̀. Kò sí ìkọ̀sílẹ̀, kò sì sí pé à ń fẹ́ yàwó kejì. Ẹ yẹ ká lọ sí ìgbéyàwó kejì. Ìgbéyàwó kejì ni ìgbéyàwó kóòtù tí a mọ̀ sí registry. Àwọn onígẹ̀ẹ́sì ń pè ní court marriage. Kí ènìyàn tó lè lọ ṣe ìgbéyàwó ní kóòtù, ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ọdún 21 kó tó lè lọ ṣe ìgbéyàwó kóòtù. Wọ́n á lọ sí ọ̀dọ̀ akọ̀wé kóòtù, wọ́n á fi orúkọ wọn sílẹ̀ àti àwòrán wọn. Àwọn akọ̀wé kóòtù yẹn á wá fi àwòrán wọn á lẹ̀ mọ́ pátákó notice board. Bí wọ́n ṣe lẹ̀ mọ́ yẹn ni wípé àwọn yìí fẹ́ ṣe ìgbéyàwó o, so that àwọn èèyàn tí wọ́n bá mọ̀ wípé kò yẹ kán fẹ́ ara wọn, wọ́n á tètè wá report, wọ́n á tètè lọ sọ fún àwọn aláṣẹ kóòtù kan lè cancel ìgbéyàwó yẹn kó tó di ọjọ́ ìgbéyàwó. Tí wọ́n bá ti lẹ̀ fọ́tò wọn, ìyẹn àwòrán wọn, tí wọ́n bá ti lẹ̀ mọ́ ojú pátákó àkíyèsí tí í ṣe notice board, tí wọ́n bá ti lẹ̀ mọ́, wọ́n á wá fún níbi ọjọ́ díẹ̀. Wọ́n á fi retí àwọn alátakò kan wá pé àwọn tẹ́ fẹ́ sopọ̀ yẹn ẹ mọ́ so wọ́n pọ̀ o, kò yẹ kán ṣe ìgbéyàwó. Tí wọ́n bá ti rí i pé kò sí alátakò, wọ́n á wá so wọ́n pọ̀. Àwọn ẹlẹ́rìí á wà ń bẹ̀. Tí wọ́n bá fẹ́, wọ́n lè lo bíbélì. Wọ́n á so wọ́n pọ̀ pẹ̀lú bíbélì àti òrùka ìfẹ́. Tí wọ́n bá ti so wọ́n pọ̀ níwájú kóòtù gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó, ọkọ tàbí ìyàwó wọn ò lè fẹ́ ẹlòmíràn. Ṣùgbọ́n tí ìgbéyàwó wọn tí ò bá rọgbọ, tí ò lálàáfíà, tó fẹ́ gbẹ̀mí wọn, wọ́n á padà lọ sí kóòtù. Kóòtù yẹn á tú ìgbéyàwó náà ká. Wọ́n á wá gba ìwé pé àwọn ti túká. Ìgbà yẹn ni wọ́n tó gba òmìnira láti lọ fẹ́ ẹlòmíràn tó bá wù wọ́n. Tí wọ́n bá ti gba ìwé ìtúká, wọn ò ní àǹfààní láti lọ fẹ́ ìyàwó mìíràn tàbí láti lọ ní ọkọ mìíràn. Tí a bá wò pẹ̀lú ti ṣọ́ọ̀ṣì, ó jọra wọn. Ṣùgbọ́n ní tó fi yàtọ̀ ni wípé kóòtù fi àyè sílẹ̀ fún ìkọ̀sílẹ̀. You can go there to dissolve your marriage, but you must get a divorce paper from them as an evidence that you are no longer a husband and wife. Then you can go ahead to go and marry another person. But without that, kò sáyé. Bí yẹn ṣe rí nìyẹn. Ẹ jẹ́ ká lọ sí ìkẹta. Ìgbéyàwó kẹta ni ìgbéyàwó mùsùlùmí. Ìyẹn ni ìgbéyàwó mọ́ṣáláṣí tàbí yìgì síso tí a mọ̀ sí Muslim marriage ní èdè Gẹ̀ẹ́sì. Ìgbéyàwó yìí lè wáyé nínú mọ́ṣáláṣí, ní gbọ̀ngàn ìtura, pápá ìṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó lè wáyé níbẹ̀. Tó bá sì wù wọ́n, wọ́n lè ṣe ní ilé ìyàwó. Ìgbéyàwó yìí sábà máa ń ṣẹlẹ̀ láàárín àwọn ẹlẹ́sìn mùsùlùmí. Tí àáfà bá ti gba ìyọ̀ǹda lọ́dọ̀ òbí ìyàwó, yóò ṣe wáàsí. Tó bá ti ṣe wáàsí tán, yóò fi kùránì àti òrùka ìfẹ́ yóò fi so wọ́n pọ̀. Wọn yóò sì di tọkọtaya. Àyè wà fún ọkọ láti fẹ́ ìyàwó mìíràn as much as he wants, as long as tó bá ti lè tọ́jú wọn. Àyè wà fún láti fẹ́ ìyàwó mìíràn. Àyè sì wà fún wọn láti tú yìgì tí wọ́n bá rí wípé ìgbéyàwó wọn kò wọ̀ mọ́. Wọ́n lè tú yìgì kí wọ́n tún lọ so pẹ̀lú ẹlòmíràn. Tí a bá wo àwọn ìgbéyàwó òde òní mẹ́tẹ̀ẹ̀ta yìí, a rí wípé wọ́n yàtọ̀ síra wọn. Nínú ìgbéyàwó ṣọ́ọ̀ṣì, kò sí ìkọ̀sílẹ̀, kò sì sí pé òun fẹ́ ẹlòmíràn. Nínú ìgbéyàwó kóòtù, kò sí wípé òun fẹ́ ẹlòmíràn. Àyàfi tó bá lọ sí kóòtù tó lọ tú ìgbéyàwó ká
tó sì gba ìwé ìkọ̀sílẹ̀ you can now fẹ́ ẹlòmíràn. Nínú ìgbéyàwó mùsùlùmí o lè fẹ́ as much as you want. Bó bá ṣáà ti lè lágbára, tó bá ti lágbára láti ṣe ìtọ́jú wọn, tó bá dẹ̀ wọ́ o lè kọ ẹni tó wà tó fẹ́ o lè kọ̀ ọ́ sílẹ̀. Àwọn ìgbéyàwó tí a ní ní ayé òde òní nìyí. Tí ẹ bá tún mọ̀ nípa àwọn ìgbéyàwó mìíràn tí a ní ní ayé òde òní, èyí tí kò sí lára àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí, ẹ yẹ kí n mà lábẹ́ fọ́nrán yìí. Mo lérò wípé a ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn lónìí. Ibi tí a ó fi àdàgbà ètò tòní rọ̀ sí ni. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ ń tẹ́tí sí mi. Ẹ má gbàgbé láti subscribe o. Please subscribe. Thank you so much. Ó dàbọ̀.